gẹ́gẹ́ 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 gẹ́gẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Ṣé àlàáfíà lẹ́wà bí èmi náà ṣe wà lénìí? Àlàáfíà láwa, àlàáfíà láwa o. Ṣé àlàáfíà lẹ́wà, àlàáfíà mú wa o. Èdè Yorùbá dùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Nínú ẹ̀kọ́ tó kọjá a kọ́ nípa òwe Yorùbá. Lónìí ìtàn ni a fẹ́ kà ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Àríjàgbá, èyí tí àti ọwọ́ Olúwafúnmilọ́lá aya Ọ̀páyínká kọ. Ẹ farabalẹ̀ kí ẹ máa bá mi lọ. Ìran kìíní, rí ọ̀gbẹ́ni Tájù tí ó ń bá ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ nílé ìwé gíga Ìtẹ̀síwájú sọ̀rọ̀. Lójijì ẹ̀rọ alágbèéká rẹ̀ dún, ó sì gbé. Ọ̀gbẹ́ni Tájù, "Hello, níbo?" ó béèrè pẹ̀lú ìyanu. Bí ó ti gba ìpè náà tán, ó doríkodò pẹ̀lú ìbànújẹ́. Ọ̀gbẹ́ni Kọ́lá, sí ò sí? Ìyẹn béèrè lọ́wọ́ rẹ̀. Ọ̀gbẹ́ni Tájù, ìyá yìí tún ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ọ̀gbẹ́ni Kọ́lá, ó ti tún lọ jà àbí? Ọ̀gbẹ́ni Tájù ò dá lóhùn. Ọlọ́run nìkan ló mọ bó ṣe rìnnà kó alájàngbìlà obìnrin yìí. Ṣé òun nìkan ni? Ọ̀gbẹ́ni Tájù, wò ó tiẹ̀ ti sú mi. Àfi bíi pé wọ́n fi nǹkan lẹ̀ mí lójú nígbà tí mò ń fẹ́. Ó doríkodò pẹ̀lú ìbànújẹ́. Ọ̀gbẹ́ni Kọ́lá, ká sọ tòótọ́, àrímá lè lọ níyàwó rẹ̀. Kò sẹ́ni tí yóò rí irú obìnrin tó rẹwà bí rẹ̀ tí ò ní fẹ́ fi ṣaya láìbìkítà bó níwà bí òní. Ọ̀gbẹ́ni Tájù, àṣìrà ọjà gbáà níyàwó mi. Kò sí ibi tí kò ti lè jà. Àwíwíwí àfi bí ẹni yín gbàdó sẹ́yìn ìgbà. Bá ti ń gé lọ́wọ́ ló ń bọ̀ rùka. Àwa ò fowó tiwa kọ́lé tàbí ralẹ̀. Àfi ká máa fi sanwó ilé ìwòsàn àti fọlọ́pàá. Bó jáde ọkàn mi ò ní balẹ̀ nítorí mi ò mọ ohun tí ó lè ṣẹlẹ̀ níbi tó lọ. Ó sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́. Ibi tí àìlè mára dúró mi gbé mi dé ni. Ìbá ṣe pé mi ò fún lóyún ni, bóyá ń bá ti fẹ́. Ọ̀gbẹ́ni Kọ́lá, wò ó, kò sẹ́ni tó rógún àbámọ̀ ṣe o. Bóyá kó filẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, bó bá sun oorun ọjọ́ mẹ́ta péré pẹ̀lú ìyà yóò yí padà. Ọ̀gbẹ́ni Tájù, ó rẹ́rìn-ín ìyàngí. Ó tiẹ̀ mọ́bìnrin yẹn rárá. Mo ti fi sílẹ̀ láàgọ́ ọlọ́pàá fún ọ̀sẹ̀ kan rí. Kàkà kó ronúpìwàdà, ó tún burú sí i ni. Ọ̀gbẹ́ni Kọ́lá, èṣù lóbìnrin rẹ̀ yẹn o. Kí láǹfààní tó ń rí nínú ìjà jíjà ojoojúmọ́ bí ajá dìgbòlugi? Ọ̀gbẹ́ni Tájù, kò yé mi o. Ó dìde pẹ̀lú ìbínú. Alátiṣe mi a mọ àtiṣe ara rẹ̀. Ọ̀gbẹ́ni Kọ́lá, fẹ̀sọ̀ ṣe o. Ohun afẹ̀sọ̀ṣe ni kì í bàjẹ́ o. Ọ̀gbẹ́ni Tájù ò dáhùn, ó fi ìbínú jáde nínú ọ́fíìsì rẹ̀. Bí ó ti ń lọ lọ́nà, ó yà sí ilé ọtí jẹ̀gbádùn ara rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní mu ọtí. Bí ó ti fẹ́ ṣí ìgò kejì ní ọ̀rẹ́ rẹ̀ yọ gúlẹ́dé lẹ́yìn rẹ̀. Ọ̀gbẹ́ni Kọ́lá, ṣé nítorí ọ̀rọ̀ obìnrin ló ṣe fẹ́ múra rẹ̀ pa? Ó gba ọtí lọ́wọ́ rẹ̀. Ọ̀gbẹ́ni Tájù ń sunkún. Ṣé mi ò ti ṣe ayé wá báyìí? Ṣé àṣìṣe ni pé mo fẹ́ ìyàwó ni? Wò ó, àwọn èèyàn ti fẹ́ máa wò wá o. Dákun dákẹ́ ẹkún jàre. Àgbàlagbà máa sọ̀rọ̀ bí èwe bí. Ọ̀gbẹ́ni Tájù, ó ṣe, ó nu ojú rẹ̀ nù. Ó ṣe, ó nu ojú rẹ̀ nù. Ọ̀rẹ́ rẹ̀ pe ẹni tí ó ń ta ọtí, wọ́n sanwó, wọ́n sì kó sí mọ́tò ọ̀rẹ́ rẹ̀. Wọ́n gbàgbọ́ ọlọ́pàá lọ. Ọlọ́pàá kan pè é sẹ́yìn lẹ́yìn tí wọ́n dá ìyàwó rẹ̀ sílẹ̀. Ọlọ́pàá, Ọ̀gbẹ́ni Tájù, ó yẹ kẹ́ ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ìyàwó yín yìí o. Ó dàbí wípé ayé ti lọ́wọ́ sọ́rọ̀ rẹ̀ o. Àbẹ́yìn ò mọ̀ pé àìtètè pẹ̀kan ìrókò ní mú kó digi tí gbẹbọ lọ́wọ́ ẹni ni. Màá gbà yín níyànjú kẹ́ ẹ mú lọ sí ọ̀dọ̀ pásítọ̀ yín fún àdúrà ìtúsílẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ̀ kì í sojú lásán. Kí ló dé? Ta ló ní ìyàwó ìyà? Ọ̀rọ̀ bẹ́yìn yọ. Ta ló ní ìyàwó ìyà? Ta ló ní ìyàwó ìyà lóòótọ́? Ìyàwó tí ń jà lójoojúmọ́. Ọ̀gbẹ́ni Tájù, ẹ ṣeun. Ọlọ́run yóò tún tiyín náà ṣe.
bóun àtọ̀rẹ́ rẹ̀ ti jáde lágọ̀ọ́ ọlọ́pàá níyàwó rẹ̀ tẹsẹ̀ mọ́rìn tó ń lọ bí ẹni tí nǹkan ń lé. Ọ̀gbẹ́ni Kọ́lá, ìyàwó rẹ̀ ò tiẹ̀ dúró wọ mọ́tò. Ọ̀gbẹ́ni Tájù, ìwọ máa gbalé lọ kí n wá mọ́tò gbé mi délé. Ọ̀gbẹ́ni Kọ́lá, nítorí ìkíni, dákun bọ́ sínú mọ́tò fún mi kí n gbé ọ délé jọ̀ọ́. A ó máa tẹ̀síwájú nínú ìran kejì. Mo lérò wípé ẹ gbádùn ìtàn yìí. Ìtàn obìnrin aríjàgbá. Ẹ subscribe kẹ́ lè rí ibi tí ìtàn náà yóò parí sí. Ẹ̀kọ́ pọ̀ nínú ìtàn yìí o. Ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ ṣeun. Ó tún dìgbà mìíràn nígbà tí a ó tún máa tẹ̀síwájú nínú ìtàn wa. Ó dàbọ̀.